àwẹ̀ tó ń gbàdúrà kò sí tó burú nú àwẹ̀ àtàdúrà tó bá ti fi yòòbò jọkọ rẹ you are not spiritual, you are not religious. So ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi wò pé tó ń bá gbàwẹ̀ 100 days tó ń gbàwẹ̀ 500 days yín lọ́kọ òun ò fi ní òun jẹ́ ìyàwó gidi. Ìyàwó tí bá ń gbóbò pamọ́ kó gbàwẹ̀ 100 ọjọ́ yín kàn dára rẹ̀ láàmú ni. So bí ìwọ ṣe ní ẹnìkan easy to get ní gbogbo èèyàn ló ti dó. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé nígbà míì gan ọkùnrin máa ń torí gbogbo ọ̀rọ̀ àlùfàǹṣà tẹ́ ẹ sọ ń po obìnrin fẹ́ tí ó sì fẹ́ pé àyálí òun ò ní nira òun lára tóun bá fẹ́ súnmọ́ ìwọ báyìí òun ṣẹ̀ṣẹ̀ mọ bẹ̀ ọ́ ni ó fẹ́lẹ̀ fọlọ́ǹbà náà bì bó ṣe rí nìyẹn. Sometimes our wives are not romantic, but if they are trying to tell them they would not. Mr. Kadri Abolore bẹ́ẹ̀ ni cherry romantic yẹn sà ìní àwọn rò wípé ẹ̀ ní fi fẹ́ràn àwọn. And most of the time èèyàn kan send voice note sí mi kódà wọ́n ní kí n play ẹ̀ gan ni mo ní mi ò ní mi lè play voice note yẹn lórí platform mi pé látìgbà tí ìyàwó àwọn ò ti gbà fáwọn iná ti rò pé ó ń ṣèta. I'm telling you, so ìwọ tó jẹ́ ìyàwó yẹn tó gbà yẹn tó ti rò wípé bó o ṣe gbà ní rò pé o decent bó o ṣe gbà gan ní rò wípé o ti ń ṣèta because a máa wò wípé ṣóbìnrin yìí ń dúró ń tòótọ́ ni àbó ń ṣe ń bò míì ni. Bẹ́ẹ̀ tó bá ń súnmọ́ tó jẹ́ pé wọ́n gan ló ń wá ìwọ ló ń wá ojú rere ẹ̀ á mọ̀ wípé obìnrin yóò lẹ́lò mi yàtọ̀ fẹ́mi bọ́pọ̀lọ ọkùnrin ṣe ń ṣiṣẹ́ nìyẹn. That is the psychology of a man. Request raw words, stop recommending people. You understand? Then variety at times is a protective factor. Most of àwọn obìnrin ilé wọn máa ń wò pé bóyá ń gbà míì tí ọkọ àwọn bá lọ síta pé ìta yẹn ló ń dájà lẹ̀. Mi fẹ́ treat topic yìí as a very broad one. Bẹ́ẹ̀ máa kàn yan díẹ̀ pé most of the time àwọn protective factor tó ń ran organ ọkùnrin lọ́wọ́ gan nínú ilé nǹkan tó wà níta ni. Torí ẹ̀ mo ṣe máa ń sọ fún àwọn side chick pé ẹ mọ̀ para yín mọ́ ọkùnrin tó ń fẹ́ tó mọ̀ pé ó níyàwó nílé benefit tó ń fún níta yẹn nítorí pé òun fún níta ní ìyàwó ẹ̀ tún ṣe wà nínú ilé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ilé míì wà tó ṣe pé wọ́n bá ti kúrò nínú ilé ọkọ wọn tí ẹ bá ṣe òbò tọkọ wọn rí ń dó níta. So tí àwọn ọmọ táyẹn náà bá fi orí pípé torí tiwọn náà bá pé táwọn láwọn ò ṣe mọ́ ìzídà kó padà wá fẹ́ ẹ tàbí kíyàwó ẹ̀ lọ ṣàtúnṣe nílé. Bẹ́ẹ̀ nítorí wípé gbogbo àwọn àǹfààní tó yẹ kó rí nílé tí ò rí tó dẹ̀ rí níta ńlọkàn ẹ̀ fi relax tọkàn ẹ̀ fi balẹ̀ tí wọn náà bá fún un lóbòdó mọ́ níta yóò wá bí ó ṣe tún lè rẹ̀ ṣe ìyàwó rẹ̀ yóò wá bí ó ṣe ṣe correction. Bẹ́ẹ̀ ó ní ìyàwó lé ní ìsinyìí tá à ń pè ní Mrs XYZ ìwọ ìta ni wọ́n wà and kò dẹ̀ sí sex tí ọkùnrin ṣe pẹ̀lú side chick it is transactional. Every sex táwọn ọkùnrin máa ń ṣe pẹ̀lú àwọn owó ló wá kàn fún ẹ lówó èló ló fẹ́ fún ẹ tó ní ná tán. So àǹfààní benefit of wife tí wọ́n ń fún níta yẹn ni ó fi múlé ẹ̀ dúró. So ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ilé gan tí wọ́n ń jà ń gbà mí àwọn side chick ń tọkọ yín dó yẹn gan ni wọ́n jẹ́ kẹ́yìn gan mẹ́ǹtẹ́ Mr and Mrs ten jẹ́. So Mrs ten jẹ́ so try láti máa correct your ways. Ṣóyé wa the wayward woman she's ready to offer you sex with different sex will you bet also. Of course Mr Stephen Olúfẹ́mi ẹni tó tag ní wayward tó tag ní àǹfààní àdúgbò á pè lóríṣiríṣi orúkọ with the intention pé kákọ́ ẹ lò fi ipò decent. Obìnrin tí ò bá gbóbò lẹ́fọ̀ọ́kọ rẹ̀ òun gan ni ò decent. Obìnrin tó máa ń gbà fún ọkọ rẹ̀ ní gbogbo ìgbà òun gan ló spiritual òun gan ni decent woman. Bẹ́ẹ̀ ni as far as this study is concerned because the psychology bí ọpọlọ ọkùnrin ṣe ń ṣiṣẹ́ ìjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ń sá fún yẹn ló ti ń rò pé òun ṣe níta. So gbogbo àwọn nǹkan yẹn mo ní variety is a the protective factor especially for young people and àwọn religious people ń bá wa ń bínú sí wa fáwọn ilé ìbẹ̀t. Nǹkan tí ìwé sọ nìyẹn pé nígbà míì variety nígbà míì máa ń help pé tí ọkùnrin bá wà pẹ̀lú obìnrin fún like 20-15 years and above yẹn tó bá yá ọkùnrin yẹn ó lè ibẹ̀ yẹn he might be tired of that place because of his nature. A sọ wípé nature ọkùnrin wà spontaneous sí sex ọkùnrin máa ń react spontaneously obìnrin máa ń wà responsive. So tẹ́ bá fẹ́ study psychology of a woman ó wà complex. Sexual nature of a woman and psychology is complex ju tọkùnrin lọ because obìnrin máa she can either react to touch or she reacts to memory or she reacts to bóyá èèyàn kan tán jọ wà rí tẹ́lẹ̀ nǹkan tó obìnrin máa ń react ọkùnrin ò need spontaneously ni bóyá ọmọ kan ló kàn rọra gbé ọjà sórí tó ń kiri tí kò wọṣọ tó cover dáadáa tí ọkùnrin yẹn bá rí his body might start moving. You understand? Because òun máa ń wà spontaneous. A man will wake up with a full and complete erection. Láì jẹ́ pé bóyá obìnrin gan wà lẹ́gbẹ̀ẹ́. That is the nature of a man. So women need to understand it. Request for coitus, request for it. Ẹ máa béèrè fún. Ẹ máa sọ àwọn raw words. Mi ìfẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ yìí níbi kó má dàbí pé bóyá
àtún wà too deep bẹ́ẹ̀ obìnrin tí ò bá tó bá nílò àwọn nǹkan yẹn he should ask the man, he should learn, she should learn so that we know. Then stop spoiling ladies. As you are spoiling her, you are recommending her indirectly. Tọkọ ẹ á fi lọ mark register tá fi di permanent girlfriend ọkọ ẹ ò ní mọ̀ orí ibi tí wọ́n ti rò pé ń bà á jẹ́ yẹn ló ṣì máa wà. Then a sọ pé variety is a protective factor most of the time obo tọkùnrin bá ẹwà àwọn Muslim families and friends wọ́n ń sìn àwọn tí wọn ò worry wọ́n believe yìí pé àwọn lè fẹ́ multiple so nígbà míì multiple help ó máa help but if you want to stay with only your woman you can just create a gap or distance then or you can just fast if you don't want extra one. Then mo lọ́ndà caption wa sọ̀rọ̀ nípa endometriosis. Ṣé rí endometriosis yẹn nǹkan tó jẹ́ kí n ṣiṣẹ́ lórí topic yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n sọ pé àwọn ìyàwó àwọn ò like sex and so on and so forth. So nígbà míì bí ara obìnrin bá ṣe rí à ń sọ anatomy tá bá sọ̀rọ̀ nípa anatomy ó mì pé the body structure ṣóyé wa anatomy obìnrin nígbà míì ó máa ń determine bí èèyàn ṣe máa handle obìnrin. There is what we call endometriosis. Endometriosis yẹn is a disorder in which tissue that normally line the uterus now grow outside. Àwọn tissue kan máa ń wà tó máa ń grow especially obìnrin tó bá sanra. Then àwọn tó bá sanra yẹn náà máa ń gather fúbà. So àwọn obìnrin tó bá ga bẹ́ẹ̀ yẹn àwọn ni ẹ lè ṣe kí ni lẹ lè mú ẹsẹ̀ wọn báyìí tẹ̀lé kó sí èjìká if you are relating with them. Because a ti sọ pé àwọn obìnrin tó bá ga wọ́n máa ń ní depth wọ́n máa ń jìn sínú and the more you touch a woman the deeper her body becomes. Bí àwọn tó bá kúrú ara wọn máa ń sọ̀kalẹ̀ ni so o lè sọ pé bó bá ṣe handle èèyàn tó ga ìlọ ṣe handle èèyàn tó kúrú. For example ẹlòmíì kúrú obìnrin míì kúrú ó tún wá sanra. Study sọ pé àwọn tó bá sanra wọ́n máa ń gather fúbà. Àwọn obìnrin tó bá sanra tán kúrú wọ́n á gather fúbà. Fúbà yẹn ó jẹ́ ẹran extra flesh ni fat broad flesh below the nipple of fat people. Ó máa ń wà nísàlẹ̀ òkè abdomen obìnrin. Fúbà FUBBA a lè type FUBBA. Fúbà yẹn tó bá wà níbẹ̀ the moment tó bá wá gbé ẹni yẹn bóyá o lie down in a position ó wá ní o fẹ́ raise ẹ̀ flesh yẹn máa dí gbogbo ara ẹ̀ such that pain ló máa fún especially tó bá tún wá ní big size. So let us study the stature of a man. For example àwọn èèyàn tó bá yẹ pé wọ́n ní multiple wives nísìn maybe the first woman is tall, she's tall and she's slim. Of course you can do any style with a tall and slim woman. You can place her in a position such that she will even take one of her leg and cross your neck because pé èèyàn tó bá ga ẹsẹ̀ máa ń tínrín ó dẹ̀ máa ní depth. But your second woman maybe you maybe for like our Muslim friends tó máa níyàwó tó pọ̀ yẹn maybe the second woman òun kúrú ń tiẹ̀. The same way tó ṣe handle the first person yẹn tó bá lọ ṣe fẹ́ handle èèyàn tó kúrú bẹ́ẹ̀ pain ló máa fún because already ẹni yẹn kúrú ó tún wá sanra ó wá gather fúbà because sísanra póríṣiríṣi ẹlòmíì á sanra tá tún wá kúrú rúbú á tún kúrú mọ́ irú àwọn yẹn you don't place their leg on your shoulder. Torí ẹ̀ láwọn obìnrin míì wọ́n like kókó kò sí mo ṣe fẹ́ like kókó because you don't understand their body. O lè sọ pé bóyá èèyàn tó ga tó ti ń bá relate ló wá ṣẹ̀ṣẹ̀ wá rí èèyàn míì tí ó ga you can't use the same style. Ṣóyé wa so fúbà yẹn ó máa ń fa pain. The endometriosis yẹn náà máa ń dàbí tissue especially àwọn obìnrin tó bá yẹ pé wọ́n kúrú wọ́n sanra wọ́n máa ń sábà ní endometriosis. Mi sọ pé gbogbo àwọn tó ń kúrú náà endometriosis o but endometriosis yẹn is just like a tissue, a disorder tissue tó máa ń grow outside the body of people who are fat. Àwọn tó bá ní o lè sọ pé you want to raise their leg on your shoulder. So let's try and understand the body anatomy of women before we relate with them. I said tall women's leg can be placed on shoulder. If any woman is short and fat and your size is big, you can't raise her leg. Ṣóyé wa ó lè raise the leg èèyàn tí ó kúrú. Torí ẹ̀ a lot of men complain that my woman does not like them. A lot of them don't like the way you touch them. And àwọn tó bá sanra yẹn mo ti máa ń sọ pé let bed be your last resort.
In fact, I read a very big book nígbà kan tó sọ pé book ìwé yẹn kò recommend the bed as even a place of even sex. It's a place of comfort, or once in a while you do sex there. Tiles, marble, bathroom, on the chair, on the table, on flat surface. Then àwọn míì tún wá sanra, wọ́n kúrú, wọ́n tún wá nídìí. Àwọn ìdí mi wà tó yẹ pé they are very soft, just that tó bá gbé sókè báyìí ó máa shake. Irú àwọn ìdí yẹn tó bá tún gbé sórí bed, already ẹni yẹn sanra, ó kúrú, ó ní fúbà, probably ó endometriosis, àwọn flesh tó máa ń gather sísàlẹ̀ abdomen yẹn. Wàá tún wá gbé sórí bed, wàá kàn máa fún ẹni yẹn ní punishment ní flat surface náà ní kàn máa gbé irú àwọn yẹn sí, so that àwọn obìnrin yẹn wọ́n ní máa kọ orun fún wọn fún yín, so that ẹ wàá mọ̀ lọ síta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán lọ ọ̀tá lẹ́nìí ìta yẹn ò pay wọn because owó náà ń san. Mo sọ pé ó wà transactional, so owó tán ń san yẹn ò dùn máwọn gan nú because owó tó ná sílé òun ló lérè. But inú ilé yẹn, nítorí wípé àwọn obìnrin yẹn study body anatomy wọn,